Ẹ tún kú ilé láàárọ̀ yìí, ìkànnì Adáraníwà TV rèé láti iléeṣẹ́ Adáraníwà Multimedia Limited. Ojúmọ́ òní ojúmọ́ ayọ̀, ojúmọ́ òní ojúmọ́ ìdùnnú, ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2024. Lórúkọ Ọlọ́run ọba mi àláwùrábí tá a kí ń kí yín káàbọ̀ sórí ètò àjímúná ìròyìn ní ìkànnì Adáraníwà TV yíyùn ní iléeṣẹ́ Adáraníwà Multimedia Limited. Nílé mi Samuel Olúwayọ̀ Ọlámídé ni mò ń kí yín káàbọ̀ pé ẹ kú ilé o. Ẹ bá sì gbàgbé ìyálòdì ọmọ wa mi wá Àríkẹ́ ọmọ àjọbọ òmìnira olóúnjẹ ìyálòpàdàgbà fi ọkọ ayé lóyún iná ni atọ́kùn iná ni ẹni tí ó jẹ́ olóòtú ètò fún ìkànnì Adáraníwà TV. Ẹ wò ẹ jẹ́ á máa nà ń bẹ̀ ká máa jálẹ̀ bí àpò ìwà ká máa jálẹ̀ bí àpò ìgbére kó máa gba skiyaski miskiyaski àgbà yaski entertaining refreshing and tantalizing. Dókítà Ọlámídé mo tún ti dé o. Ẹ jẹ́ ń kọ́kọ́ wọnú ìwé ìròyìn wo ni mò ń wọ̀ lọ mò ń bọ̀ n ò tíì dé. Ó dáa kéèyàn máa ṣe bẹ́ẹ̀ kó máa jó kó máa yọ̀. Ẹ jẹ́ ń wọnú ìwé ìròyìn Daily Post lọ láàárọ̀ yìí. Ìwé ìròyìn Daily Post kọ ó ní ẹ má gba àwọn owó eléyìí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rí láti ipa ìwà àbàjẹ́ gẹ́gẹ́ bí owó iṣẹ́ yín látọ̀dọ̀ àwọn oníbàárà yín. EFCC náà ló sọ bẹ́ẹ̀ fáwọn lọ́ọ̀yà. Ẹ gbọ́ ṣé káwọn lọ́ọ̀yà wọ́n ní kó má gba àwọn owó ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ẹni tí ó jẹ́ alága fún àjọ tí ó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyún EFCC alága wọn Ọlá Olúkóyèdé náà ni ó ti sọ̀rọ̀ o tí ó sọ pé gbogbo ẹ̀yin agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣèwádìí fínífíní o ẹ má gba owó eléyìí tí wọ́n rí níbi kíkówó òlu jẹ tàbí láwọn ibi ìwà ìbàjẹ́ kan gẹ́gẹ́ bí owó eléyìí tí ẹ máa gbà bí owó iṣẹ́ yín bí ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ bí ẹ bá fẹ́ ṣiṣẹ́ fún oníbàárà kọ̀ọ̀kan. Ẹ wò ó gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ òun ó sọ̀rọ̀ òun o ní àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun níbi ìpàdé ìgbìmọ̀ eléyìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sọ orí fífi ẹ̀yìn pọn owó ìlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́ta irú rẹ̀ eléyìí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún láti ọwọ́ ẹ̀ka ẹgbẹ́ eléyìí tí ó jẹ́ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó. Ẹ wò ó ìròyìn pọ̀ ńbẹ̀ àjímúná ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ jẹ́ kí n tún mú mi mò ń bọ̀ n ò tíì dé. Ẹ wo ìròyìn kan ló ta wọ́tasẹ̀ sí mi nínú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn ọ̀hún o tí wọ́n ti sọ pé lórí àwọn oṣù bàbàbà ẹ̀ṣọ́ àbáraẹnilàbòlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ ojú pópó náà ni wọ́n ti gbé gbésẹ̀ o láti lè rí i dájú wípé àṣídẹ́ǹtì ìjàmbá náà ló ṣe bẹ́ẹ̀ tí ó dínkù ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ wọ́n ní àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àwọn ọlọ́kọ̀ tí yóò mú wọn tí wọn yóò fi máa bọ̀wọ̀ fún òfin ìrìnnà àti àwọn ohun tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ lójú náà ti lè rí i dájú pé lásìkò bàbàbà eléyìí tí ó ń bọ̀ wáyé kò ní sí wípé à ń ṣe bẹ́ẹ̀ à ń rí ìjàmbá tó pọ̀ jàǹtìrẹrẹ ní ojú pópó. Bẹ́ẹ̀ bá fẹ́ ka ìyókù ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ẹ lọ kà ń bẹ̀ àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ó yẹ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n wọnú ìwé ìròyìn Vanguard lọ fún tàárọ̀ yìí. Nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí ìròyìn yìí tí ó sọ pé lórí ìfẹ̀hónúhàn end back government èyí ò fi fòpin sí ìṣèjọba tí kò dáa. Ìjọba àpapọ̀ náà ni àwọn tó ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn ọ̀hún tí wọ́n ti fún ní gbèdéke 17 eléyìí tí wọ́n sọ pé àwọn ń gbáradì fún ìfẹ̀hónúhàn míì ní oṣù kẹwàá. Àwọn tó ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn end back government lóṣù kẹjọ
wọ́n tún ń gbáradì fún ìfẹ̀hónúhàn míì lóṣù kẹwàá. Wọ́n fúnjọba àpapọ̀ ní àwọn gbèdéke mẹ́tàdínlógún. Àwọn gbèdéke mẹ́tàdínlógún wo náà ni wọ́n fúnjọba àpapọ̀. Àwọn tí ó ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn end back government náà ni wọ́n sọ pé àwọn nǹkan mẹ́tàdínlógún yìí làwọn ń fẹ́ o lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, wípé tíjọba àpapọ̀ wa bá sì kọ̀ tí wọn ò bá ṣe wọ́n ni wọ́n ó ṣe bẹ́ẹ̀, wọ́n ó tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn wọn nínú oṣù kẹwàá. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé ìfẹ̀hónúhàn náà ni wọ́n kọ́ ṣe ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ, tí wọ́n sọ yìí pé àwọn tún ti ń gbáradì fún ìfẹ̀hónúhàn irú rẹ̀ ní oṣù kẹwàá yìí. Lára àwọn ohun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n béèrè fún iná ni wípé gbogbo àwọn olùfẹ̀hónúhàn nínú ti end back government eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti tì mọ́lé wípé kí wọ́n fi wọ́n lẹ̀. Lára àwọn ohun tí wọ́n tún béèrè fún ni pé gbogbo àwọn ohun ìní wọn eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kó pamọ́ wípé kí wọ́n jọ̀ọ́ dáre kí wọ́n dá a padà. Bákan náà ni wọ́n tún sọ yìí pé gbogbo ọ̀rọ̀ ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ àti ìdojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n rí dájú pé wọ́n ṣe é. Kódà nígbà tí ó ń sọ̀rọ̀ ọ̀kan lára àwọn alágbátẹrù ìfẹ̀hónúhàn ọ̀hún, Ọmọyẹlé Sowore, lẹ́ni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC náà ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún ní àná yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀, ó ní pé kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kí wọ́n yọ ìwé òfin ọdún 1999 kúrò nínú ìwé òfin tá a máa lò, ní pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá gbé òfin míì tí ó jẹ́ ti aráàlú, kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé kalẹ̀. Àjímúná ìròyìn. Ìròyìn yẹn ta lẹ́nu àwọn. Mo ti kúrò nínú ìwé ìròyìn Vanguard, mo ti bọ́ sí inú ìwé ìròyìn Nigerian Tribune. Ẹ jẹ́ kí n kọ́kọ́ wọnú ìwé ìròyìn The Nation lọ́nà. Nínú ìwé ìròyìn The Nation, ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ ti bẹ́lẹ̀ o, àyà bẹ́lẹ̀ ọbẹ̀ àrè. Orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ní àwọn olùdìbò tí ó tó mílíọ̀nù 10 ju àwọn olùdìbò ní inú àwọn orílẹ̀-èdè tó wà nínú ECOWAS lọ. Ta ló sọ? Ẹni tí ó jẹ́ alága fún àjọ INEC, àjọ olùdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu náà ni ó ti fi ọ̀rọ̀ ọ̀hún tí ó ti fi léde pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ní àwọn olùdìbò eléyìí tí wọ́n fi orúkọ ọ̀lẹ̀ tí ó pọ̀ jàǹtìrẹrẹ o. Wọ́n ní kódà àwọn tá a fi ju àwọn olùdìbò tá a fi ju àwọn orílẹ̀-èdè tó kù lọ tí wọ́n bẹ nínú ẹgbẹ́ ECOWAS náà ni ó lé ní mílíọ̀nù 10 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí a fi ju àwọn orílẹ̀-èdè 14 eléyìí tí ń bẹ ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ní gẹ́gẹ́ bí Professor Yakubu bí ó ti sọ̀rọ̀ ọ̀hún ó pọ̀ ńbẹ̀. Àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n tún wọnú ìwé ìròyìn míì lọ o. Ìwé ìròyìn wo náà ni mo gbà lọ láàárọ̀ yìí? Ìwé ìròyìn Daily Trust náà ló ń bẹ lọ́wọ́ mi yóò, níbi tí wọ́n ti sọ̀rọ̀. Irú ọ̀rọ̀ wo ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ láàárọ̀ yìí? Àwọn pẹ́ńṣánà, ìyún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni ìjọba àpapọ̀ mú lè rí yín ṣẹ lórí 15,000 tí ẹ sọ wípé ẹ fi ẹ̀dáyà sọ́tọ̀ láti fún àwa tí a jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lórí ọ̀rọ̀ subsidy. Kò ṣe subsidy. Àwọn ẹgbẹ́ eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ àwọn ẹgbẹ́ tó fẹ̀yìn, àwọn ẹgbẹ́ àwọn tí ó ti fẹ̀yìntì ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí National Union of Pensioners náà ni wọ́n ti sọ̀rọ̀ ní àná lánàá yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun, tí wọ́n sì ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà pé kó mú lè rí rẹ̀ ṣẹ o. Eléyìí tó sọ pé wọ́n san 15,000, ìyún 25,000 naira, eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣèlérí fún àwọn ní ọdún tó kọjá wípé kí wọ́n bá lè fi síbẹ̀ kí wọ́n bá fi lè rẹ̀ ń gbẹ látàrí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ orí epo subsidy ni wọ́n ń pè é. Àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì ọ̀hún náà ni wọ́n á ké sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹsikíìsì sà, àṣẹ tẹ́ ẹ pàǹjọ́ kínní àná wọ́n ní ẹ pàṣẹ ọ̀hún o kó múlẹ̀ dáadáa, nítorí wípé àṣẹ bẹ́ẹ̀ àti rí àwọn ohun tí ẹ sọ wípé ẹ ṣe fún wa bí tí wù kó mọ. Ẹ wò ó, àjímúná ìròyìn rèé o, ó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ má wàá gbàgbé wípé kíni, wípé Adáraníwà TV a wà lórí YouTube. Orí YouTube rẹ ti ń wò wáyé o, a wà lórí YouTube.
ẹ subscribe ẹ rí i pé àwọn subscription tá a ti ní kò tí ì pọ̀ tó ẹ subscribe bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa ẹ bá wa subscribe lórí Facebook wa wà ń bẹ̀ ẹ subscribe lórí TikTok lórí Instagram lórí Twitter ẹ bá wa subscribe bẹ́ẹ̀ sì rèé ẹ gbé polówó ọjà yín wá sí ìkànnì Adaraniwa Multimedia Limited tí ó jẹ́ ìyá fún Adaraniwa TV Adaraniwa rédíò àti Adaraniwa fashion and fabrics. Ẹ wò ó gbogbo ẹ̀yin tàbújá gbogbo ẹ̀yin tàbújá wọ́n ti kó aṣọ dé ní bíbà ìyálóde ọmọ wa mi wà rí pé wọ́n ti kó aṣọ dé ní bíbà ní rabaji gan ní skunkẹlẹ tó ní tọ̀tọ̀rí ní firigidi fi ẹ wo àwọn aṣọ yìí olówó pọ́kúpọ́kú ni ṣàdí bí mo ṣe ń wò wọ́n nínú mi ń dùn bí mo ṣe ń wò wọ́n nínú mi ń dùn mo ṣe ń wò wọ́n nínú mi ń dùn olówó pọ́kúpọ́kú ni ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí gàríkì gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí wúṣẹ́ tẹ́ ń lọ raṣọ ní kíni ẹ jẹ́ máa bọ̀ wá lọ́dọ̀ Adaraniwa fabrics and fashion firm kí wọ́n tà fún yín lẹ́dínwó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra crepe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra London crepe plain crepe ẹ̀yin tẹ́ fẹ́ ra duchess ẹ̀yin tẹ́ fẹ́ ra kí ni à ń pè ẹ̀yin tẹ́ fẹ́ ra dry lace ẹ̀yin tẹ́ fẹ́ ra sample lace gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra vintage ẹ wo vintage tó make sense àwọn vintage tó wà okay ẹ̀yin tẹ́ fẹ́ ra ankara small ankara medium ankara àti ankara ńlá àwọn small ankara tí ń bẹ ńlẹ̀ nísìn béèyàn bá kó ara ayayayaya owó tá à ń sìn tà lẹ́jẹ̀ wọn ni ẹ wo ẹ tún lè máa wá kó ní bíbà kẹ́ ẹ máa lọ tún ta lágbára Ọlọ́run bá mi Èdùmàrè nọ́mbà Adaraniwa fabrics and fashion firm rèé o 081-311-58414 ẹ wo ìhàyín lá máa ṣe bẹ́ẹ̀ tí a máa gé pété fún tòní àmọ́ ká tó gé pété gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìpínlẹ̀ Imo wọ́n ní ìjọba ìpínlẹ̀ Imo náà ni ó ti gbé ìgbésẹ̀ o láti rí dájú gbogbo àwọn tí wọ́n ń kọ́lé tí wọ́n jẹ́ agbalékọ́ tí wọ́n gbàwé gbòǹtẹ̀ ìjọba wọ́n ní wọ́n ó ṣe bẹ́ẹ̀ wọ́n yọ̀wọ́ kílàǹkó wọ́n yọ kúrò láwo ní ìpínlẹ̀ Imo gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́lé ní ìpínlẹ̀ Imo tí ẹ̀ gba àṣẹ gbòǹtẹ̀ ìjọba gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Imo náà ni ó ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ agbalékọ́ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kàn ralẹ̀ tí wọ́n kàn kọ́lé láì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n ní eléyìí náà ni ó wá ní ìgbésẹ̀ tí ó dáa lásìkò yìí o nítorí pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè ṣàbójútó gbogbo bí wọ́n ṣe ń kọ́lé bí wọ́n ṣe ń ralẹ̀ ní ìpínlẹ̀ ẹ wo nǹkan pọ̀ ńbẹ̀ lẹ́sẹ̀ ràgó níbo ni mo ti rí ìròyìn ọ̀hún mo rí ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí eléyìí náà láti máa fi ṣèlọ níkànnì Adaraniwa Multimedia Limited yìí ìkànnì Adaraniwa TV ẹ lè pe dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investigation kan tàbí ẹ fẹ́ ṣe ìwádìí kan níjẹ́ bẹ́ẹ̀ tàbí tó yẹ pé ẹ fẹ́ ká bá yín ṣe ayẹyẹ yín tẹ́ bá lọ wojú òpó wa ẹ rí wedding tá a ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ tá a ṣẹ̀ upload tán ó ta lẹ́nu yẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ká bá yín ya wedding yín yún Adaraniwa media production yún tẹ́ fẹ́ ká bá yín ya wedding ẹ fẹ́ ká bá yín ya òkú àgbà ẹ fẹ́ ká bá yín ya gbogbo tẹ́ fẹ́ ká bá yín ya ẹ pè Adaraniwa media production yún sórí 08034865342 dókítà Ọlámídé lórúkọ mi MC tó gba skiyaski ẹgbẹ yaski the tẹ́lẹ̀ refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ara ẹni ọ̀fun náà káàbà tó níjọba of ìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé èmi náà tún ní giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ ojúlówó ọmọ ẹlẹ́jà tó dolóògbé ní gbòòrò olóòdìrẹ níjọ́sí lórúkọ olóòtú àgbà fún ìkànnì Adaraniwa TV èyí ń yálòdì ọmọ wa mi wá àríkẹ́ ó dàbọ̀.